Yorùbá sọ pé ọ̀rọ̀ ní máa kó mu wá à ń rí àwọn ọ̀rọ̀ kan tí ń jà nàìjíríà lórí League of Imams and Alphas Edo and Delta nǹkan táwọn èèyàn ṣáà ń sọ àwọn bàbá wa tí wọ́n gbìyànjú tí wọ́n dá ikọ̀ kan lẹ̀ tí wọ́n fi ń rí sí ọ̀rọ̀ àwọn àfà tí Sheikh Adam rahimahullah tí ó jẹ́ ìròrí wọn ṣẹlẹ̀ pé Yorùbá sọ pé igi kan ò lè dágbó ṣe tá a bá ti padà sípìlẹ̀ àbí tá a bá ti da ìtàn rú sọ àwọn kan tí ó mọ̀ ṣẹlẹ̀ náà ló ti ń ṣẹlẹ̀ àfà ni wa man wa'a akhbar man qad mada ó lẹ́ni tí ó bá lè wo ìtàn wọn tí wọ́n ti lọ ṣe adafa amaran ila umrihi ó ti fi kún ọjọ́ orí rẹ̀ nìyẹn a gbọ́dọ̀ torí wípé Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àyà tí mo fi wọlé ọlọ́ni ya ayyuhal ladhina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin ọlọ́run lẹ́yìn tẹ́ gbọ́lọ́ngbọ́ lódodo a rí pé kò kà pé ordinary person ó pe àwọn tí wọ́n gbọ́lọ́ngbọ́ lódodo ittaqullaha ẹ páyà Allah subhanahu wa ta'ala wa kunu ma'as sadiqin ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo ìpìlẹ̀ sí wa nìyẹn kí League of Imam and Alphas ní ibi 50 tó dìde àkọ́kọ́ bẹ́ẹ̀ pé kí gẹ́gẹ́ ní gan yàyìn al-Islam so pé tí wọ́n fi dá kalẹ̀ Sheikh Adam dá kalẹ̀ ń jọ náà torí pé Islam ní foundation wọ́n fi pé àwọn mùsùlùmí àtàwọn afáàkùnrin ìṣe pé wọ́n dá kalẹ̀ láti máa wá fi ṣe ẹgbẹ́ àbí láti máa wá fi ṣe pé ká máa wá sọ ibi táti máa takò ọ̀rọ̀ àbí táti máa ba ìsìn jẹ́ rárá àwọn bàbá yẹn gbìyànjú púpọ̀ ló fi jẹ́ pé nílẹ̀ nìkan kó ló gbọ́ súnmọ́ yẹlé ní kódà kó mọ́ kéwù tiẹ̀ lórí ilẹ̀ mọ́ kó lọ ké ní sánmà kó wá dé kó láwọn bàbá yẹn òṣìṣẹ́ wọ́n gbìyànjú o ṣe likulli alimin hafwa wa likulli ramin nabwa wa likulli jawadin kabwa so wọ́n ṣe dáadáa àwọn bí tó bá kù sí wọ́n ti wá wájú ọba tó dáhùn kọ́nà kó jọ ọba ayá fi wọn so tá bá wọ́n sọ̀rọ̀ pé wọ́n dá League of Imam múlẹ̀ èyí tí wọ́n dá lẹ̀ ṣe 1954 àbí 64 ní èyí tó bá wù kó jẹ́ ńbẹ̀ so wọ́n dá kalẹ̀ aláyé asas lórí pé Islam ni wọ́n fi pilẹ̀ tá bá wọ́n sọ̀rọ̀ Islam ajẹ́pẹ́ àmọ́ sọ pé Ọlọ́run wí Ànábì wí lẹ́yìn yẹn kò sọ̀rọ̀ mọ́ Ọlọ́run ló wí Ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn ẹ̀ irọ́ ajẹ́pẹ́ tá bá sọ pé Ọlọ́run wí Ànábì wí Sheikh Adam rahimahullah àfáà wa ni wọ́n bá àbárí mọ́kọ́ àfáà wa táwọn àfáà wa pè láàfáà wọn ṣótiyé so bàbá yìí wá rọ pẹ̀lú tí wọ́n ti rí tí wọ́n ṣe ilẹ̀ lágbáwá gẹ́gẹ́ bí ẹ̀ tó lajú ó dà ẹja ṣe kínní yìí wọ́n wá pe àwọn kan papọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ ńjọ́ náà àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ńjọ́ náà yẹn bí ò bá sí wọn bẹ́ẹ̀ kínní yóò ní ṣe ṣe ẹnìkan ní mọ́ ní àdíà lóòótọ́ ìgbọ́ tọ́lọ́run ti dáyé ló ti ṣe bẹ́ẹ̀ ètò Ọlọ́run lórí ilẹ̀ ayé nìyẹn àwa gbọ́dọ̀ sọ pé nígbà tó tó wá jẹ́ nìyẹn ló máa yí àwọn táwọn yòókù náà wá jọ dájọ́ tó fi ṣe ṣe wọ́n wá dè ní kẹ́nìkan wá champion pé ti bàbá òun rárá ni so Rabita ọ̀tà náà yẹn kò sáàfù tó yẹ kó sáàfù ní Islam àti fáwọn mùsùlùmí mọ́ lé ní àti ní bùkátà sí kánì ni àti sọ fáwọn àwọn tọ́ṣẹ̀ ìdá tí wọ́n lẹ́yìn náà àti ni wọ́n ti ṣe dáadáa o àmọ́ ìjà kọ́kọ́ gbé sípìlẹ̀ ó da ẹgbẹ́ constitution ti ìgbà yẹn wá kí ni wọ́n kí gẹ́gẹ́ ni wọ́n dá kalẹ̀ fún láti máa ṣe kí ni ẹjẹ́ àmọ́ táwọn bàbá yẹn fi ń ṣe ìgbà yẹn ṣé wọ́n ń wòye sí kútùbà tí àwọn àfáà ń ṣe ni o ṣé wọ́n wọ activities àwọn àfáà ni àbí kí gẹ́gẹ́ ni wọ́n ń ṣe ń bẹ̀ ẹjẹ́ àmọ́ so tápẹ́ tí wọ́n bá ń ṣe ń bẹ̀ ó bá ti takọ̀ Ọlọ́run wí Ànábì wí ajẹ́ pé ká dùnú gbogbo àwọn àfáà náà ni mo sọ ọ̀rọ̀ tí n bá ti sọ ẹ̀wọ̀n wọn pẹ̀lú Ọlọ́run wí Ànábì wí tí o bá ti bá lọ ẹjú dànù ok a pè ní League of Imams and Alphas who are imams who are alfas kátó yan ìmáàmù ní ṣẹ̀ríà ó lófin yẹ ummu hadha al-qawma aqra'uhum li kitabillah ẹni tí ó máa ṣáájú kí irun fáwọn ọjọ́ yìí ẹni tó mọ Kùránì ká ni mélòó náà àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá lè ní ló mọ Kùránì ká ló mọ Fatiha ká so ok àwọn wá ní àfà àwọn tó pé wọ́n mọ̀ sọ pé Ọlọ́run wí Ànábì wí wa in alqaka fahmuka fi mahawin falaytaka thumma laytaka ma fahimta àwọn wò láfà lẹ́nu àwọn oníjàlábì àwọn atẹ́yẹpẹ àwọn agéríṣọṣẹ́ àwọn astrology àwọn RMQK àwọn yẹn láfà lẹ́nu àjẹpẹ́ṣẹ́ láyé Sheikh Adam yẹn náà ṣé ní tí wọ́n dá kí níyẹn kalẹ̀ fún ni pé káwọn kó kàn dé kó kàn máa fa ìsìn jẹ́ kálẹ̀ máa fọwọ́ra wọn lórí ẹ̀jẹ̀ àmọ́ o torí ẹ̀yìn ọ̀dọ́ kan dìde Ọlọ́run kó má ṣe ní sufahau ahlam ẹ wá bẹ̀rẹ̀ sí táàgì àwọn Rabita ilé ìtọ́sẹ̀ ìdákalẹ̀ free word ni kò sí tó takò yẹn wọn bá àmórúkọ tó jọ tí aláhàyè asas tẹ́mọ̀ wá sọ pé wọn gbọdọ̀ jẹ́ kán ṣe kíní kan ẹ wá ń ṣe kíní ẹ̀ ṣe Islam lẹ́ ṣe yẹn abẹ́ fẹ́ mọ defend the legacy ìbàjẹ́ tẹ́nìkan fẹ́ mọ champion kó fẹ́ mọ lo bẹ̀yẹn gẹ́gẹ́ bí avenue láti mọ ba ìsìn wa jẹ́ kálà tó wáyé pé ẹ wá sọ pé Islam lẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn bàbá tí wọ́n dálẹ̀ ti lọ wọ́n sì gbìyànjú lẹ́yìn àwọn ẹ̀sọ́ ẹnìkan tó jẹ́ ọmọ ẹ̀jẹ̀ àwọn bàbá tí wọ́n jọ pilẹ̀ kíní yẹn jọ náà tó lẹ́nu bẹ̀yẹn mọ̀ ẹ sọ fún wa náà àfi tẹ́ bá fẹ́ sọ fún wa pé Sheikh Adam náà champion gbogbo tí wọ́n ṣe mẹ́jọ náà àti bọ́ ṣe ralẹ̀ àti bọ́ ṣe kọ́ ilẹ̀ àti bọ́ ṣe everything àwọn àfáà yòókù kan wò báyìí tágbẹ̀tẹ̀ fẹ́ sọ fún wa nìyẹn tí ìbá ti wá ṣe yẹn tẹ́bí kí ni o haulai al-aba ta'awanu 'ala al-birri wat-taqwa so wọ́n jọ ṣe tó rà fún al-wahdatu matlabuna al-fardu hiya wal-hurriyatu wal-majdu so wọ́n jọ ṣe wọ́n fọwọ́sowọ́pọ̀ nígbà yẹn dẹ̀rẹ́ ní táwọn bàbá yẹn rí ni pé al-ihtiramu amrun tabaduli wọ́n jọ ń gbà síra wọn ni àpọ́nlé nìyẹn ẹ lọ wo tó ṣẹlẹ̀ níwò bá ti bàbá Abdulbaqi rahimahullah àti bàbá Nimad al-Arabi àti Sheikh Adam tí àwọn òkè mẹ́tẹ̀ẹ̀ta yẹn pàdé ẹgbọ́n tọ́jọ́ sọ́nbẹ́ bàbá Nimad al-Arabi dúró pé àní òsì owó envelope ń bẹ̀sẹ̀ kò sóòkù ṣiṣẹ́ mẹ́ Sheikh Adam náà dúró lórí tiwọn bàbá Abdulbaqi náà sọ̀rọ̀ kí ni Sheikh Adam sọ wọ́n ní bídíà àti súnà ló fẹ́ dàpọ̀ àfáàsàlẹ̀ ọ̀sọ́sẹ̀ yẹn jẹ́ báwọn bàbá yẹn ṣe nìyẹn so ọ̀rọ̀ mímọ̀ ni kì í ṣe ibi tí wọ́n ti máa mú ẹnìkan sáà ní tó máa sọ̀rọ̀ gbogbo lórí bí a torí pé kò tẹ̀ fún wọn
àwọn gbọ́n máa parò sábẹ́ ẹ̀wọ̀n tẹ̀ ń fi bẹ̀ yẹn ṣe ń sìn ṣé táwọn bàbá yẹn ṣe yẹn ṣe ń sìn ẹ jẹ́ àjọ wò dáadáa tó bá ti di pé ọlọ́run bá wa kẹ́ bàbá àtàná àjẹpẹ́ tó wà lé ní ìmọ̀ ṣe mọ́ tó bá di pé àwọn òkú ọ̀run làwa ṣẹ̀ ní wá ó mọ̀ ṣe o a sì ti mọ ìyá àwọn bàbá yìí àwọn bàbá dá kalẹ̀ kí nǹkan lè bá àwọn lọ sí ni wọ́n dá kalẹ̀ káwọn lè bá a dé nígbà tá a sọ ẹwọ ní àfa wa ṣáàpì ta mú wa jazallahu bil khairati anna àbíbẹ̀tẹ̀ lànà naqalu al-Qur'ana 'adban wa salsala nígbà wọn fi ilẹ̀ wọ́n ṣe péjú bí wọn ṣe wọ́n jọ náà ẹ̀rọ ọlọ́run jẹ́ mímọ̀ wọn lọ́wọ́ bàbá wa Sheikh Adam wọn ta pẹ̀lú fún bàbá wa ní Sàlọ̀sùn bàbá Sàlọ̀sùn wọn ta fún bàbá wa Bákí ní wọn gbà padà sáwọn bàbá wo níláwà níbẹ̀ kò sí pé nìkan ló bá wà ní authority àwọn àlàtó bẹ́ẹ̀ ẹgbẹ́ ní tí wọ́n ṣe ètò wo làwọn bàbá yẹn fi kalẹ̀ ẹ jẹ́ ká wò ṣé Rabita sì ṣì wà lórí bẹ́ẹ̀ tó bá wà lórí bẹ́ẹ̀ khalas a jẹ́ pé ká bá àwọn tó lọ dá tutù kalẹ̀ yẹn á bí àwọn náà léèrè ọ̀rọ̀ ní sì máa kó gbogbo wa àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣẹlẹ̀ dá Rabita mi ilé tí wọ́n inaugurate lánàá yìí wọ́n lọ kó fún àlùbáríkà sí kó sì máa gbèrú sí kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe sí ẹ̀ ìtàsọ́n tó state ṣó ti kì í ṣe pé àmọ́ wa ṣe kíní kan tó pé Islam náà lájọ gbé dání oníkálukú máa ṣe tiẹ̀ torí pé fẹ́ kàn tẹ́lẹ̀ ẹ̀ lè expect kí gbogbo àwọn ọmọ tó wà nílẹ̀ Yorùbá more than 5,000 imams kọ́ ẹ pé bẹ́ẹ̀ náà ni gbogbo wọn máa dorí kọ ara so ẹ já mọ̀ kí ni Sheikh Adam gbé kalẹ̀ fún ó kì í kẹ́ Ọlọ́run wí o ànábì wí o àjọṣepọ̀ láàrin wa o àwọn mọ́sálà tó wá fẹ́ fàjà kájọ jókòó ká yanjú ẹ̀ níjọ́ wò lẹ gbọ́ mọ́sálà wò lẹ yanjú rí nǹkan ìyàwó ló jẹ́ mùsùlùmí tí Rabita ti àwọn bàbá yẹn o tẹ́yìn tẹ wà ń bẹ́ẹ̀ sí tẹ́ tún jọ̀dọ̀ tẹ́ dìde sí rí sínú tó ṣẹ̀ríà àwọn kèfèrí bẹ́ẹ̀ sí oríṣiríṣi wọ́n ṣe oríṣiríṣi lẹ́nu tó ń pariwo káàkiri kí lẹ kọjáde mẹ́mọ̀ lẹ kọjáde láti àdẹ́sẹ̀ àwọn àfáà nínú àwọn ọmọ tí wọ́n kí ara wọn máwọn bàbá yìí wọ́n ka orí èèyàn mọ́ wọn lọ́wọ́ wọ́n bá wọn bí tán ti ń tẹ̀yẹ̀pẹ̀ lórí TikTok online àfáà ń darẹ́ndínlógún kí lẹ̀ ń ṣe sí àwọn àfáà polówó jálàbí wọ́n polówó ọṣẹ nígbà tí wọ́n ti ń táwọ̀rọ̀ wọ́n ti ń ṣe rọ́bìṣì ẹ̀yin àyímọ̀ àwọn àyímọ̀ wọlé kó síbẹ̀ kí ni wọ́n ń ṣe so tá pé Sheikh Adam kápọ̀ mọ́ Sheikh Adam kan fẹ́ dé nísìn tó fẹ́ kílèmù Rabita àwọn bàbá yẹn bí ogún bàbá ẹ̀yọ̀ ń dẹ́ fún bí ò bá wá rí bẹ́ẹ̀ àwọn yòókù náà gbọ́dọ̀ lẹ́nu bẹ́ẹ̀ báwọn ọmọ bàbá wa ní Madu Arabi ṣe gbọ́dọ̀ lẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ bàbá wa Ẹlẹ́sìn Mẹ́ta ṣe gbọ́dọ̀ lẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ bàbá wa Bákí ṣe gbọ́dọ̀ lẹ́nu bẹ́ẹ̀ so gbogbo wọn jọ dákalẹ̀ ni so tẹ́ bá fẹ́ sọ fún wa pé ó ti gbógun ilé wọn ẹ̀yọ̀ ń dẹ́ fún wọn ẹ sọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n láwọn ṣe láti sìn àwọn olóṣè MC àwọn olè protocol àwọn ọ̀nà gbé kìíní yẹn sórí àmọ́ lè ké tó gbé sórí náà ẹ fẹ́ mọ̀ náwó èèyàn ẹ fẹ́ kọ́ mọ rẹ́rìn it doesn't work that way so ẹnìkan fẹ́ mọ wà bẹ́ẹ̀ yẹn kó wá mú ẹ sọ̀rọ̀ àwọn Rabita àtàwọn bàbá yẹn ǹjẹ́ wọ́n tiẹ̀ ti kọ lẹ́tà kankan official letter tó fi kí mọ́ mọ̀ yọ́dí sí ìjẹ́ wọ́n ti sórí wọ́n tó bá ní contrary opinion pẹ̀lú mi èmi kì í bẹ́yìn kí padà yẹn sọ̀rọ̀ tó bá mọ̀ kó tó gbangba sọ̀rọ̀ yẹn wọ́n send request bẹ́ẹ̀ yẹn kó join fídíò yìí ká tó wá bira wa léèrè béèrè ká pé mùsùlùmí bá ní ẹ ẹ̀ka mọ̀ lo emotion ṣì níta náà bí yẹn fi kalẹ̀ nìyẹn da'uha fa innaha mumtina al-asabiyya àwọn bàbá wa stupidity ní 2026 ẹ̀ ló dẹ̀ tún máa torí bọ̀ bẹ́ẹ̀ lọ ó di ẹja sọ fún mi àwọn Rabita àwọn bàbá yìí tí ìpínlẹ̀ kí ó kàn dé ó bẹ̀rẹ̀ sí dìklẹ̀ ọjọ́ àwẹ̀ kalẹ̀ ìmọ̀ wo la kọ́ níbo la nábì ti dìklẹ̀ ọjọ́ àwẹ̀ kalẹ̀ ẹ sọ fún wa náà ìjọba ìlà gbàwẹ̀ ìjọba ìlà tunu wallahi jahlu nìyẹn àti sọ nínú tápẹ́ tẹ́yìn bá fẹ́ mọ wá fi Rabita yẹn ṣe nìyẹn àti pé ká juwọ́ sí kámú mi náà ìjà bí ara léèrè náà ok Sheikh Adam mú àìdíà wa àwọn èèyàn gbà lọ́wọ́ wọn kún wọn lọ́wọ́ so ẹnìkan wà ẹyà sẹ́ndẹ̀ kó mọ̀ bọ̀ lókè ẹnìkan wà dé nísìn yóò wá sọ rẹ̀ di authority yóò mọ̀ wá fi òdo ṣayọ̀ ńbẹ̀ ok nísìn ẹ kàn fẹ́ káwọn tí wọ́n kéwú tí wọ́n dẹ̀ fi ké wọn bẹ̀rù Ọlọ́run tí kéwú yẹn yé wọn kẹ́nìkan tí ò korodo tí ò dẹ́ nǹkankan tí fẹ́ẹ́ nu ba yí ẹ̀jẹ̀ kó dẹ̀ mọ̀ kó wọn sábẹ́ does that so ká mọ̀ wá sọ di demigod ká mọ̀ sọ dẹ̀ tí wọ́n ṣẹ̀ mọ̀ gbàyọ̀ǹda lọ́wọ́ ẹ̀ka tó ṣẹ̀sìn àbí tí wọ́n nílé sọ̀rọ̀ mọ́ jẹ́rẹ́ ìjákujàku yẹn àti mọ̀ ẹ̀yàn ọmọ Felix Nola ayé yín mọ̀ bàjẹ́ ní mọ̀ bí tẹ́ bá ti ń gbò tọrọ so tó bá mọ̀ kó tó àfa wọ́n join fídíò ìkọ́mọ̀ bọ̀ lókè I don't rant torí ẹ̀ ní ìtumọ̀ kankan ẹ̀yin náà lè ṣe kíní kan disclaimer ẹ̀ kọ́ mọ̀ fún wọn lówó àwọn tó wà bẹ́ẹ̀ doni bára let me say my stand kọ́lọ̀ kó ṣọ́ wa èmi o boldly mi ti join àwọn tó ṣe bẹ̀rẹ̀ yìí o àmọ́ àwọn làwọn join o ṣeun àwọn là join àwọn eléyìí tó ṣe bẹ̀rẹ̀ yìí tó jọ̀dọ̀ tí wọ́n dẹ̀ nílà káyọ̀ tí wọ́n dẹ̀ fẹ́ ṣe ẹ̀sìn àfi bá pé àwọn náà bá ṣẹ̀sìn mọ́ lókun tápẹ́ sí ọ̀fẹ́ ṣe we are together àwọn tápẹ́ bíi tẹ́mi kó ti mọ̀ dìklẹ́ ọjọ́ àwẹ̀ kalẹ̀ tí ẹ ti mú ìmáàmù odidi ìmáàmù ìlú tẹ́wàá mú sáà ní tẹ́mọ̀ sọ̀rọ̀ gbá lórí irú rọ́bìṣì wo nìyẹn kí ni Rabita ara ń ṣe ẹ̀hẹ́n náà à ń gbọ́ yín o àwọn àlọ́ wàlúùkù sálàmù tó bá kàtó ẹ kọ́ yín síbẹ̀ ní náà bàásùlù rẹ tó ń sọ̀rọ̀ yìí ẹ káàbọ̀ àjọ mahad láti jọ jáde ok mo mọ̀ yí dáadáa ẹ̀ mọ̀ mí dáadáa ẹ̀ mọ̀ mí tó mọ̀ dáadáa ọ̀rọ̀ Rabita là ń sọ ní ìrójú ẹni tó sọ ọ̀rọ̀ Rabita là ń sọ kí ni tó ṣẹlẹ̀ ẹni sùúrù torí ọ̀rọ̀ Rabita náà ló yẹ kí wọlé ṣe ti understand ṣe rí ẹ̀kọ́ a máa rí ẹ̀kọ́ lára yín ṣe ti understand dáadáa tí o bá ní sábòsí but ṣe nínú àwọn ọ̀rọ̀ yín nígbà míì hatred ẹ máa fi ń sọ̀rọ̀ sọ̀rọ̀ hatred ìtàní hatred ìtàní rárá ẹjọ́ ẹ̀ pẹ̀lú wájú wọn da ìtòrúmọ̀ lọ́wọ́ hatred ìtàní
àmàjà yín bọ́lẹ̀ jọ hatred ta ni ẹ tó bá ti make kí n gbọ́dọ̀ proof ẹ̀ hatred ta ni ó yá mọ̀ ok ẹ ti tó wọn bá sọ̀rọ̀ ẹ bá hatred ta ni ṣé mádùlá arọ́bí lẹ̀ àsọ̀rọ̀ mádùlá arọ́bí bíbá hatred ta ni hatred mi sẹ́mi tó sọ̀rọ̀ yín ò kàn mí hatred ta ni àní hatred ta ni ó ń fi hatred sọ̀rọ̀ mo wà bí mo káyà sọ̀rọ̀ mo pa hadith hatred ta ni interbi yẹn down hatred ta ni ẹni sùúrù ṣẹlẹ̀ tí ẹ bá ní ìṣù pẹ̀lú ẹnìkan nínú ọgbà hatred ta ni ṣebí mùsùlùmí ni wa ẹni tó bá yẹ ti sọ̀rọ̀ gbọ́dọ̀ mẹ́rin wa hatred ta ni ó yá hatred ta ni ẹmẹsẹ yẹn jáde hatred ta ni eléyìí ní ìkọ̀kọ̀ tó fẹ́ ọ̀fà jàre mọ́ lọ sàlẹ̀ àwọn ọmọ jẹjẹ wúrẹ́rẹ́ alẹ́ ní ìtumọ̀ rárá ẹ fẹ́ mọ bá ìsìn jẹ́ ok kí ni Rabita ṣe nígbà tẹ́ni sọ pé àṣùbà di inú ẹni tó wọ́n ṣe kí ní kan lórí inú kí ní kan àṣùbà wọ́n jókòó síbẹ̀ wọ́n dákẹ́ síbẹ̀ àbí ṣé ẹni tẹ́fẹ́ mọ̀ defend ẹ̀sìn gbogbo yóò kàn máa ṣe and we are ready to go with you ẹ̀sìn ọlọ́run kì í ṣàwàdà ọmọ bá sọ̀rọ̀ lóhùn ó jẹ̀bi ẹ̀sìn ọlọ́run ju everybody lọ hatred ta ni òní sọ ìwọ sọ́fì tansin o lè tún bí request ẹ̀sìn hatred ta ni màá wá ju àwọn béèrè sí ẹ sẹ́ni ló tóbi jẹ̀sẹ̀ náà lọ ok nísìnyí so Rabita yẹn ti wá gbolè ó gbọ̀lẹ̀ àwọn oníjàlábí wà ń bẹ̀ wọn ò ní ìtumọ̀ aṣọ ọ̀sìn ẹ̀jẹ̀ kó mi báyìí o tó bá mọ̀ kó tó bẹ́ẹ̀ tẹ́mi ẹ̀ bá gbé just come on ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ ẹ̀yin ọmọ gbó táyé òfin parẹ́ dànù ẹ̀yin ò ní ìtumọ̀ kankan nígbà yìí tí yóò sàǹfààní mọ́ ẹ ti sì mọ yín ẹ ti sọ sábẹ́ tí ò ní ìtumọ̀ ẹ ti ba ìṣọ̀rọ̀ jẹ ṣàwádẹ̀ ti rẹ́dì pẹ̀lú yín ogun tó dẹ̀ wà náà kì í ṣe ogun jàgídíjàgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ tọ̀nà àwọn ìbátan ìmọ̀ ni ó kó jáde ìmọ̀ oníkẹ́ kó jáde ibẹ̀ yẹn ti wá dibi tí àwọn àfọ oníjàlábí jọ sápamọ́ sí ẹ̀ ní wọn kọ́ àwọn tí wọ́n láwọn jẹ́ ìmọ̀ níbẹ̀ táwọn bá wọn ṣe lọ́dún kọ́ bẹ́ẹ̀ wọn náà ní wọn polówó ogun wọn náà ní wọn polówó jàlábí àwọn náà ní wọn tako sínú àwọn náà ní wọn ṣe tó tapọ̀ sí ọlọ́run I should allow you to talk. Okay, what is he saying? Just come up. Show the what about the call Allah kò sọ̀rọ̀ ìwọ ni wàá bá sọ. Ẹni tó bá ní àká ìlà wọn gbà fìdí báyìí. A ti ẹ̀ta yẹn jẹ́ ìwà fi WhatsApp number síbẹ̀. Wọ́n tó ti late already. Wọ́n tó bá ń pọ̀ ìwọ̀n nínú àká ìlà ni ẹsẹ̀ wọn máa gbé bọ̀ àti ìmọ̀ kó pẹ̀lú balance. Bàbá àbúrò tó bá gba ìṣèjẹ́ ẹni òfò ni kò ní ìtumọ̀ ní ẹ̀sìn. That's it. Kò sí àgbàlagbà kan lẹ́sìn àgbàlagbà lẹ́ tó bá sọ fún ọlọ́run ànábì wí. Títà wà lọ sọ gíra. Ó tọ́ ọmọ kékeré ni ṣé ó sọ tọ́lọ́ àkànábì sọ àgbàlagbà tó wà ní. Àgbàlagbà tó ti bá ti gba ìṣèjẹ́ ẹni yẹpẹrẹ ni. Ìmọ̀ nǹkan sẹ́ndì kìíní ṣe àríyé gbé sókè o. Wọ́n tó bá fẹ́ join wà lọ update Facebook ẹ̀ no busy náà ó ti di ọ̀sẹ̀ kan láfi mọ̀ ṣe fídíò yìí Rabita àtàwọn bàbá yẹn ẹ jẹ́ àmọ́ṣẹ́ tẹ̀ ṣe nígbà tẹ́nìkan bá lè wá síbẹ̀ yẹn kẹ́ mọ declare ọjọ́ àwẹ̀ kalẹ̀ ẹ wá lọ yẹn mú fi tẹ́mu kan tí ẹnu mọ̀ sọ́ra dáadáa kiri àwọn àṣàyàn àwọn mọ́lìkì pẹ̀lú òdo òfò tẹ́fí ṣe fàárí kiri ṣíṣe sọ aláwọ̀ ìjọ́lódò ni àwọn máa ti jọ́lódò ni àwọn bàbá ẹlẹ́sìn mẹ́ta àwọn bàbá tó dé dálẹ̀ ìjọ́lódò ni ẹ wá sọ ẹ̀yẹn tí ẹ ti ń gba àwọn olódo oyè yẹn jẹ́ kíkà sí Nabi sallallahu alaihi wasallam Nabi sọ pé wàyà takallam fihi ruwaybidun ẹni tẹ́ gbọ́n wà lórí ẹ̀ ẹni tí fàwọn sábẹ́ ànábì ìtàn we can't continue to do this enough is enough we are not slaves to anyone tó wáyé gbógun bàbá ẹ̀yẹ fún tó wọn lọ ìtawà dìde Rabita tó jẹ́ bẹ́ẹ̀ eléyìí it has come to stay and I'm proud to be a member ṣé ti yẹ kó dàrú rárá ẹ ti mọ ibi tẹ́mi wà nìyẹn Rabita ilé tó fẹ́ gbé ọlọ́run yà nábì wí ṣé ẹni tó táwọn náà bá ti kó bẹ yẹn sábẹ́ tó dákalẹ̀ àwọn tí wọ́n dákalẹ̀ táwọn bá fi mọ́ fi ṣe ìjọ wọ́n bẹ́ẹ̀ fi mọ́ ṣe pé àwa la wà ń bẹ̀ bí wọ́n fẹ́ sọ fọ́nà yà nábì wí níjọ́ tá a bá ti lè rí bẹ́ẹ̀ Rabita ti fi mọ́ kẹmọ́ kalẹ̀ tẹ́ ẹ bá ilé dìklẹ́ ọjọ́ àwẹ̀ kalẹ̀ ẹ dára lọ́wọ́ wa aṣọ ibi tẹ́ ti rẹ́ díẹ̀ kò sí dókòrò pẹ̀lú astrology astronomy kan Islam ò dẹ̀ tako ìmọ̀ wà bá Islam ni ìmọ̀ gbọ́dọ̀ sọ̀kalẹ̀ fún súnà ni rubbish ẹnìkan wà jókòó sí kalẹ̀ sórí àga yóò máa sọ rubbish nínú ẹ̀sìn wa wàlúwà ìkùtọ́ bẹ́ẹ̀ yìí jọmọ dẹ̀dẹ̀ yẹn yóò kàn mọ́ gbó kiri ayé ni ayé ti bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ torí kí ni torí pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ mọ́ wá sí bí ẹ̀ka ìyẹn tuntun níta ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe lọ́rọ́ bí tó ilé àwọn ilé kí ó mélòó lẹ́tọ́ participate mẹ́ àwọn ilé kí ó mélòó náà participate mẹ́ ẹ wá gbé sórí bíbà tẹ́ ń ṣe nǹkan ní ilé kéwì ẹ já mọ̀ pé ilẹ̀ nínà abẹ́rẹ́ báwọn yẹn gbọ́ àwọn yẹn kí wọ́n yanjú wọ́n gẹ́ sí mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ fi kí ni yẹn sí ẹnìkan tí ò mọ ẹ̀sìn tó ń ba ẹ̀sìn lórí jẹ́ níjọ́ tó ti yan mufti wọn bẹ̀ ẹ̀sùn mọ́sálà yọkan tó yanjú rí fatiwa kan tó jáde láti ọ́fíìsì mufti ju èrègbè lọ ẹbí mufti lè kí ni ìdájọ́ yẹn pẹ̀títẹ̀ mufti táwọn bàbá àti àwọn bàbá tó wà mẹ́ ní ipò Rabita ti àwọn bàbá yẹn ẹ kú àfa 50 jọ nísìn ẹ sẹ́ẹ̀tì kámẹ́rà sí wọn lójú ẹ wá bí gbogbo wọn léèrè pé kí ni ìdájọ́ jálàbí ṣèbí mùdí sọ pé jálàbí wà mẹ́ láìpẹ́ yìí kí náà wọn bá àlekè láti lóun jálàbí òye jèrè kò sí tẹ́ẹ̀ gbégbà àwọn yẹn ní káwọn ọmọ wa jókòó tí àbí tá a kí wọ́n tó yanjú àdẹ kí nítorí ẹni kẹ́kẹ́ àké láti polówó ẹ̀sìn Ọlọ́run àwádẹ ti dé láti dúró tìyẹn lọ́rùn أنا تمرة الأحباب حنظلة العدا أنا قصة في قلب من أعجاني وأنا المحب لأهل سنة أحمد وأنا الأديب الشاعر القحطاني أفا قحطاني رحمه الله ببين أفا Rabita إني أسواجوا تجد بس يلون يبات كم بعصينا سنة أنا تمرة الأحباب Rabita إلي تسأل دي أفا دابين لوجه وني لوجه السوني تبوا ولو فيس يلون كشاني دكتور فيه من جالس يقول لك أسألني كتير and I'm saying it boldly I have a bona fide member looking at the Rabita ẹ bá fẹ́ dúró lórí Ọlọ́run yà lẹ́bi mi o má jẹ́ mo tèmi yẹn
mo wà lé mi sílé I remember nítorí bá wù ẹ kò sí ìwọ tó bá lórí ẹ ń gbóná o fẹ́ gbé ìtàn míì wá tó yàtọ̀ sẹ́sìn jẹ́ ká pàdé jájọ fìmọ̀ yanjú ẹ̀ sọ́kàn mọ́ jẹ́dẹ̀dẹ̀ wẹ̀ kiri lásán kẹ́mu á gbé mt bẹ̀rẹ̀ kiri so nípa bíi eléyìí níta lè sọ náà níta fọwọ́ kọ̀ọ̀tọ́ ní sọ yẹn pé àná támúrọ̀ tó àbáàdì àwọn olólùfẹ́ sí ọlọ́run àwọn tí wọ́n fẹ́ bọ́lọ̀ dáadáa àwọn tí wọ́n bàbá ara wọn sàhábà àwọn tí wọ́n kì í dèkí ọjọ́ àwẹ̀lẹ̀ àwọn tí wọ́n kì í sọkọ ti jálàbí àwọn yẹn ni rọ́bìtọ̀ ti sìn tó ṣẹ̀ dé wọ́n yẹn ní mọ̀dùmọ́nù. sọyẹn hamdọ́là tó lè ìdá sọ̀rọ̀ rọ́bìtọ̀ eléyìí hamdọ́là tó lè ìdá yóò máa jẹ́ bàárà ìkorò ìwọ yóò máa jẹ́ fáwọn tẹ̀sìn yóò máa jẹ́ threat yóò máa jẹ́ threat fún wọn kí ni dápàdé káàkiri sí ẹ má jẹun ẹ má fún wọn lówó ilé ìbílẹ̀ kan tó wà mẹ́ ilé àwọn tá a ti ẹ̀dúdọ́ ọmọ lẹ́yìn wọn gan ó lè pè wá lélẹ̀ bí náà alhamdulillah àfààní anagu sọ̀tún sórí kọ́mpútà ilé ìfẹsẹ̀ dé yìí àtàwọn tá a wà nù ẹ̀ gu sọ̀tún fi halki man àdáni àwọn fi halki man àdá dínà lọ àti di egungun ẹja àti ha yín lọ gbogbo ẹ̀yàn tẹ̀sí ẹ̀yàn oníjàlábí ẹ̀ gbogbo ẹ̀yàn atẹ̀yẹpẹ̀ ẹ̀yàn alásọ́lọ́dì ẹ̀yàn afọ ẹlẹ́dínlógún ẹ̀yàn afọ àtẹfá àtẹ̀yàn afọ àtẹmọ́ fojú di súnà nàbì gbogbo yín yẹn ọkàn yín ò lè balẹ̀ lórí tó wà lẹ́yìn ṣọwọ́ lọ́bìtò ilé èyí tí lọ́bìtò ilé sọ ni pé wa ana al-muhibbu li ahli sunnati àwàdá ṣọwọ́ lọ́bìtò ilé gbogbo ẹ tó bá ti jó ní sunna ọba àmọ́ ìpínlẹ̀ láàlú sunna tó o fẹ́ mọ ẹ̀ṣẹ̀ sí bọ́lá ọ̀tàn lẹ́bi ṣe mú wa ìwọ ló nífẹ̀ẹ́ lọ́bìtò ilé yìí o tí tí n kà ń sọ fún yín nìyẹn ẹ kà wọ́n wọ́n báwọn èèyàn káàkiri rọ́bìtò ọ̀tọ̀ ti bẹ̀ yẹn ẹ̀yin náà ti mọ̀ pé nìkan ti champion ẹ̀ ẹ sọ congratulatory message tí rọ́bìtò àwọn bàbá pọ́sẹ̀ntì sí mọ̀ mọ̀yọ́ àbílẹ̀ Yorùbá fọ́nù náà ta lẹ fẹ́ mọ̀ tán ṣèbí tí mo mọ̀ yọ́ sí yìí ẹ ti sọ́dọ̀ ta torí pé ó fi ìṣègbè súnà tó ti dọ̀ta yìí náà àbáwọn ní template kí wọ́n mú ọkọ̀ odidi ìmọ̀ọ́mù ní ẹ wá mú sáà wọ́n sọ̀rọ̀ sí lórí wọ́n yìí sì lọ́wọ́ tiẹ̀ lọ́wọ́ tí o lè gbé kékeré àpòsí nìyẹn náà ọmọ àparò sábẹ́ kí lẹ̀ ṣe tó kò sọ̀rọ̀ ńbẹ̀ ṣé tó bá mọ̀ pé o tó bá gbá sọ̀rọ̀ yẹ wàá jáde síta ẹ já lọ fìmọ̀ yanjú ẹ bí àwọn rọ́bìtọ̀ àwọn bàbá nílé àwọn bàbá ti lọ àníṣe pẹ̀lú àwọn bàbá o látà ó ti sábìsà àdáṣe mọ́tò ìnáwó lẹ́yìn sọ̀bì ahẹ́lẹ̀ ìzálẹ̀ àwọn bàbá wa ni wọ́n hàn láì wà ráàsì àgbà fún wọn àtúnṣe ẹ̀rẹ́ yìí ti sí kò sọ̀rọ̀ gbogbo owó jọmọ̀ kò ní kò jẹ́ sàgbàlagbà kankan bí kan wọ́n ti yẹ kó wa lọ́bẹ̀ jẹ kì í ṣaṣa o kì í ṣe àṣà àmọ́ tó bá fẹ́ bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ àdúró ti lọ́rùn tí yẹn náà bá wà lájà ṣa sí famadhaba sápẹ́ tó fẹ́ rí wa lọ́ta sí tá a fẹ́ jọmọ bú sí lọ́dọ̀ ẹ o ní pé àfẹ́ gbà kó fọwọ́ padà sábà lójú then we are good to go sápẹ́ tá a fẹ́ jọmọ bú sí lọ́dọ̀ ẹ àbí tó fẹ́ fi kí ọ́bítọ̀ ilé ìyọ́ adúró òun náà ní pé àmọ́ sọ pé ọlọ́run wí ànábì wí ẹ̀yìn sì fẹ́ mọ̀ sọ pé àwọn bàbá sọ pé kò lẹ̀ sí yẹn mọ́ ní 2026 àṣọrò bó yìí bẹ́ẹ̀ 2026 kẹ́yìn gẹ́gẹ́ tí mo sọ pé bàbá sọ pé ẹ̀yìn sáà lá àgbàlagbà níbo padà sí ẹlẹ́nu àbí kẹ́yìn gẹ́gẹ́ sọ pé kẹ́dẹ̀ jálàbí wà ẹ̀ gbádùn jálàbí wà mo ìdúró nínú ẹni wáyé ìwọ́sẹ̀ ìdí ìgbẹ́sì mọ̀ lókè ẹ̀ ti máa ta yín láyà nìyẹn. ṣùgbọ́n ànàbó sọ fún ìkún ìgbẹ́ náà dá àwa náà jẹ́ lápá ayé ẹ̀yin náà dẹ́mọ̀ bẹ́ẹ̀ ẹ jáde síta ẹ já tiẹ̀ tó wọ́n yà wọ́n gbólóhùn yìí wò ẹ jọ́ yìí bàbá wa ẹ̀yà síwájú wa ẹ̀yà fà wa tí a rí yín lánàá inú wa dùn púpọ̀ a sì mọ rí yín dunnú ni a ní rí yín bànújẹ́ ẹ mọ́ gbàgbé hádà fún yín o kí gẹ́gẹ́lẹ̀ yín àti dájú níbẹ̀ kọ́kọ́ ni pété àwọn ìkọ̀kọ̀ dà o a wá láti wá kápọ̀ àwọn bàbá ẹ̀yin bàbá àṣeyọrí yín lélẹ̀ ṣèbájú àtẹnu ẹ̀ṣẹ̀ náà ló gbà ọlọ́gbà nípa náà adébọ̀rẹ́ rẹ̀bídí àṣetá ní ilẹ̀ gbé súnà nẹ́bìgà ó ṣètò wá di wàhálà tẹ̀wọ̀n wá ní disclaimer lórí kìnnì ó jẹ́gẹ́ nípa ìṣiṣẹ́ yẹn bàbá wa ìmọ̀ọ́mù Ìbàdàn ọlọ́run járí bàbá pẹ́ wallahi ní tá a fi kí bàbá nígbà tí bàbá ń jẹ ìmọ̀ọ́mù tí mo gbé máìkì dání báyìí alúmọ̀bí náà nùháyè máa kọ́ mi ẹ̀kíní kan bàbá wa gbọ́dọ̀ kékeré tí kò sí dáyẹn bàbá sí olùkọ́ ọ̀nà fún ọlọ́run àkọsà wàṣà àwọn onímọ̀ kọ̀ sí dáyẹn ó kọ̀ ọ̀rọ̀ akọrin yẹn jáde àwọn àdẹ̀ gbé síta so tí a fi kí bàbá ní stadium lọ́dún náà so ní táwọn sọ fún yín ni pé àwọn bàbá yìí bàbá wa gbọ́dọ̀ ọmọ kékeré bàbá dáadáa ni wọn bàbá onírúurú ni wọn ọ̀nà kò sí wọn pẹ̀lú bàbá òní àgbàjá a sì ní ìgbà kẹ́ ẹ̀ manipulate bàbá wa àtẹ̀yìn bàbá wa yòókù náà so ọkùnrin yìí fẹ́ mọ manipulate mi ó fẹ́ mọ jẹ yín kó mọ fẹ́ yín lẹ́sẹ̀ ẹ̀sìn ní gbàgbé ẹ̀sìn ọlọ́run ló ṣe pàtàkì ọlọ́run bá wa ṣe ń pẹ̀lẹ́ kẹ́ gúnlẹ̀ dáadáa torí kẹ́yìn wàhálà gbọ́dọ̀ àwọn ọmọ yín fi wá ògbódà ẹ mọ̀ sí mi torí pé fẹ̀kẹ̀tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ bá wà níbi kan bẹ́ẹ̀ wà níbi kan ká mọ nínú yín dùn ní bàbá ṣe ń kakọ̀ sídà ká mọ tú Kùránì ká mọ gbowó sápò yín kápò kún lọlé ní tẹ̀ wà fún náà nìyẹn àmọ́ lè ní ọ̀rọ̀ ti yí padà ẹ mọ̀ gbà bẹ̀rẹ̀ láàyè tẹ́nìkan wà mọ́ wa dominate ìmọ̀ dájú àwẹ̀ kalẹ̀ bàbá wa kò sí inú ẹ̀sìn ẹni tó bá mọ̀ pé wà bẹ́ẹ̀ kó jáde síta agídí náà a lè yé sí àwẹ̀ kalẹ̀ ẹgbàlájà tí fọ́nù tí nìyẹn kó mọ̀ dáa fódò tó tẹ̀ ń gbé káàkiri àtẹ̀yìntẹ̀ support rubbish sọmọtò wa náà ṣe meeting gbogbo yóò wá kóra yín lọ bẹ̀ bí ìgbà tẹ̀ lọ sí conference ilé kéwìn bí ìgbà tẹ̀ lọ sí seminar ilé kéwìn ẹ kú declare pé fẹ́ gbà náà ìyẹn ò lé ẹgbà fẹ́ yín padà bí kẹ́ ẹ mú fẹ́ tọ́ta yín lọ síbẹ̀ láti ibi tẹ̀ gbé sílẹ̀ kó bàbá èkó so enough is enough ẹ lè mọ́ wá fa àwọn èèyàn ṣeré odidi ìmọ̀ọ́mù ìlú ó tọ́ máa parù lẹ́nu tiẹ̀ àbílẹ̀ ẹ̀kọ́ ìmọ̀ọ́mù ọ̀yọ́ ẹ̀ tí kì wọ́n ti sìn torí kí ni ẹ̀sìn wọn ló lé sọ́nà ni and so what ẹ̀yin rọ́bìtọ̀ ilé ìtẹ́jẹ́ yìí ẹ̀yin rọ́bìtọ̀ ọlọ́run wí ànábì wí ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn ìrọ̀ ẹ̀yin rọ́bìtọ̀ ilé yìí ọlọ́run níjọba jẹ́ o adẹ̀ tó ń tún sọ bí ìgbé ayé ìkọ̀ yìí ọlọ́run ló ṣe lé ní kíni o
منبر الخير والبركات نشر الدين على فهم السلف الصالح wallahi eléyìí tí a rí tí àwọn tí wọ́n ṣe kíní ẹ̀tọ́ ṣe pósítà káàkiri disclaimer kíní kan àwọn náà àwọn òrí ti ń lò orúkọ tán mú oṣù tọ́tí League of Imams and Adfas Edo and Delta ẹ̀yin jẹ́ League of Imams and Adfas in Yorùbá land orúkọ lè papọ̀ wọ́n mú sákàtà fìlísì lá orúkọ papọ̀ ádàfù yàtọ̀ àwọn eléyìí sọ pé kò sí jálàbí àwọn eléyìí sọ pé ànímọ̀ mọ́jọ́ àwẹ̀lẹ̀ àwọn eléyìí sọ pé ìmáàmù nímọ̀ tẹ̀yẹ̀pẹ̀ àwọn eléyìí sọ pé ìmáàmù nímọ̀ astrology àwọn eléyìí sọ fún wa wípé níta bá fẹ́ sọ kájí ojú ọ̀nà wí ànábì wí. العلم قال الله قال رسوله قال الصحابة ليس قال ددوه قال الصحابة ليس قال àwọn bàbá ẹ̀sìn nìyẹn so lọ́bi tí àwọn tá a dẹ̀ rí ń bẹ̀ yẹn nahsabuhu wallahu hasibuhu àtọ́ inú wa dùn ọkàn wa balẹ̀ pé àwọn àfọ àdáadáa làwọn eléyìí torí pé ńgbà tá a ti rí wọn Yorùbá sọ pé ẹni tá a ti mọ̀ dáadáa lọ́sàn-án a kì í ṣe gbé lọ́wọ́ ojú ẹ̀ lóru àwọn àfọ àwọn tó wà mẹ́yẹn ẹni tá a mọ̀ dáadáa ni wọ́n àtẹnumọ̀ wà wò pé ṣé kí ni wọ́n sọ báyìí o tó sọ̀rọ̀ ẹ̀sìn àbí sọ̀rọ̀ ẹ̀sìn o àtẹnumọ̀ sọ yẹn torí bàbá wa ni wọ́n àfọ àwa ni wọ́n wá síwájú wa ni inú wa bí ní àwọn tálíbà tó wà mẹ́yẹn ẹgbẹ́ àwọn ọmọ yín sẹ́gbẹ̀ẹ́ wọn ẹmọ jàǹfàtà ẹjá sí báyìí ẹ wo àwọn tí wọ́n bá jẹ́ sáìsì àwọn tí wọ́n ṣẹ̀ dé bóyá ní mímọ̀ bóyá ní tàgbọ́yé bóyá lọ́jọ́ orí ẹ̀fọ́ mọ́ fi wọ́n síra wọn ẹjá tó mọ́ jáde síra wa tábìlì lọ́tọ̀dọ̀ àwọn kéékèèké yìí ẹ̀tọ́ tákàn di platform kan ṣe jálàbí wà ní Islam ẹ wá àwọn ọmọ yín jáde torí pé níta ìṣe nìyẹn ìfọ̀lẹ́ fún ajídẹ̀dẹ̀ wọlé wọ́n mọ̀ sọ pé jálàbí fẹ́ jálàbí tẹ fi ṣe àbúrò àwọn yẹn jálàbí kọ́ ni kíní ṣe ni òun kọ́ ni àwọn yàrá pàtàkì jálàbí kọ́ ni ìmọ̀ọ́mù kan ní àwọ̀ tó àpapẹ̀tẹ̀ tó mú bíi 2 years ago àti tó bá rántí story yẹn nìfásírù odidi àdúgbò kan tó ń ka orí èèyàn mọ́ lọ́wọ́ àbá àmọ́ báwọn afáàṣẹ wọ́n ṣe ìṣekúṣe tí wọ́n ń tẹ ìyẹ̀pẹ̀ tí wọ́n ń tẹ fá tí wọ́n ṣe oríṣiríṣi jálàbí tẹ ló wà ní Islam yẹn tààlà náà bí ṣe fúri nígbà tí Kùránì sọ pé láàyè fi òǹsà ìrù àìsàn àtà àfi tẹ bá fẹ́ sọ fún wa pé ẹsẹ̀ àwúrè kì í ṣẹbọ àfi tẹ bá fẹ́ sọ pé ẹ̀yọ́nú àwọn àgbà àgbélépọ̀tà kì í ṣe síhìrù lókù wà síhìrù kù fún un tó bá ti wá fẹ́ sọ̀rọ̀ àwọn bàbá wa ṣé kàmẹ́lì bàbá ni níjọ́ òun lè gbọ́ ọkọ̀ olówó ẹbọ rí bàbá wọn níwà sí àgbáyé bàbá ni wọ́n níjọ́ òun náà olówó ẹbọ rí bàbá wo làwọn kìnìyẹn ìwọ làwọn bàbá yẹn ṣe kìnìyàn tí wọn ṣó ti ẹja kù bẹ́ẹ̀ á dẹ̀ dúró tọ́lọ́wọ́ no so ká dẹ̀ dúró táwọn bàbá yẹn á dẹ̀ gbà fún wọn eléyìí là ń pè ní bàbá eléyìí là ń pè láwọn bàbá àwọn bàbá tí wọ́n ti jà ń pátá mẹ́ ẹ sọ fún wa ẹ̀yin tẹ̀sẹ̀ dé yìí ẹ dákun ẹ mọ̀ bá wa ṣe bóyá ní platform kan ni tí òun yóò mọ̀ rí fún ìsìn bóyá every week ni o every month ẹ mọ̀ bá wa treat àwọn mọ́ṣálà ìdájọ́ astrology ní Islam káwọn afá wa kan ètò ẹtì láwọn afá tí ó máa ń dùn yẹn ká ṣàlàyé kí gbogbo wa mọ̀ kẹ́kọ̀ọ́ mẹ́ ìyẹn láti mọ̀ pé a ní League of Imams and Alfas lóòótọ́ ẹ bá wa ṣe táwọn ẹ̀bá ti ń bọ̀ kí làwọn kan tó yẹ ká ṣe kí làwọn kan tó bá àwẹ̀ jẹ́ nígbà tí bẹ́ẹ̀ ni kókò wọn lálẹ́ gbàgbà tó mọ̀ di pé ọjọ́ àwẹ̀lẹ̀ pẹ̀lú òtún fún àwọn sí ọmọ ara ṣẹlẹ̀ yìí tẹ́ dé ẹ̀yẹ rẹ̀ fọ́mà ẹ fẹ́ jà dáadáa gbogbo àwọn rubbish iṣẹ́ táwọn bàbá àtàná ṣe kù lẹ́fẹ́ dé ẹ̀yin gẹ́gẹ́ lọ́mọ ìpìlẹ̀ báyìí ọmọ ìpìlẹ̀ kò sọmọ ìpìlẹ̀ kágámì kan ọmọ ìpìlẹ̀ lọ́n tí bá sọ lọ́wọ́ ànábì mi ṣòtìyẹ so inú wọn kan lè mọ́ dùn bọ́ọ̀ ń gbọ́ mi báyìí owó bìlọ́ọ̀gì sí dẹ́dẹ̀ wẹ̀ àbúṣà àwọn bàbá ló fẹ́ gbé sórí ẹ̀sìn Ọlọ́run tó bá mọ̀ kẹ́mi ẹgbẹ́ ní tí ó bá bí ẹnu bẹ̀ jájọ pàdé ó wáyé ẹjọ́ ẹ̀ kí gangan ni hádà fún àwọn bàbá àtàná tó dá rọ́bì tọ̀lẹ̀ kí ni wọ́n ṣe mẹ́lẹ́ ni. so tí sí afẹ́jọ́ rí pé ẹjọ́ ẹ mọ́ bá wa fún ìrànlẹ́ iṣẹ́ ẹ kọ́kọ́ bá wa polówó síta pé kò sí jíjẹ́ jálàbí inú ẹ̀sìn so àwọn rọ́bì tọ̀tọ̀ yín yẹn táwọn kan fẹ́ mọ̀ láti mọ̀ bẹ̀sìn jẹ́ yẹn inú mọ̀ wá bí wọn nílé káńtà yín padà tó bá wọn pé jálàbí wà mẹ́kó sọ jáde káwọn lọ́mọ̀ pé àwọn olórí ibú ti ń bẹ̀sìn wá jẹ́rìí kò sí astrology inú ẹ̀sìn táwọn tó tẹ̀yìn bá ti yanjú ẹ̀ lọ́dọ̀ yìí tí gbogbo àwọn mùsùlùmí ti ṣí ààrẹ tá a ti wò lọ káwọn ló jáde kó sọ pé wà ń bẹ̀ kí táwọn bá ṣe fúrí sáǹtẹ̀ yẹ pé à ń ṣe bí ẹ bàbá aláwo inú ẹ̀sìn àfún oníjálàbí káfà lọ ṣiṣẹ́ o lè ní jẹ́ jálàbí iṣẹ́ òfò iṣẹ́ tẹ̀yìn òfin rí ọ̀nà Ọlọ́run ni oníjálàbí ò ní jèrè tí ní bá ń bí ẹ̀wọ̀n sọ pé wà jèrè kò má yàkùránì wa ayàkùránì lẹ̀ ní jèrè ẹja fi yẹn náà kẹ́mu wá wa ṣe kámọ̀ rí àwọn kútùbà àwọn àfa àwọn ìmáàmù kámọ̀ tí wọ́n sọ ẹnu àwọn ìmáàmù tọ̀dọ̀ tí wọ́n lẹ̀ ẹgbẹ́ tí wọ́n sọ lórí mímbà ni ìbí mọ̀mù kan ní tún dà níyàn nínú ìrún léyà tá a kílọ̀ yìí sọ̀rọ̀tún ẹ̀yìn di iléyà Eidul Adha sí sọ pé náà wáyé tù subhanallah àtàwọn náà àwọn League of Imams náà nìyẹn ìmáàmù ó tún ní náà wáyé tù sọ̀rọ̀tà ìdíkẹ́ àwọn ìyá ilẹ̀ ọ̀sán tẹ̀lé lórí ìrún ẹ̀yìn so gbogbo àwọn kìnìún sábà wọn ṣe táwọn ẹ̀yìn àfáwọn èèyàn sábà wọn sọ fáwọn èèyàn kí kìnìún sí lẹ́sìn kìnìún sí lẹ́sìn káwọn èèyàn lè bá mọ̀ in tó jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ nìyẹn laqad ja'a al-haqqu wa zahaqa al-batilu inna al-batila kana zahuqa ẹ̀yin rọ́bìtọ̀ ti ṣe ẹ̀mọ́ mi kan ẹ dúró déédéé ẹja dúró déédéé gbogbo àná mi bá ń papọ̀ yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n lọ Saudi àwọn tó lọ Cairo àwọn tí wọ́n wà nílé tó dá ẹ̀sìn mọ̀ certificate kan la fi ń pè kí ni sọ ṣe sọ tọ́lọ́ fi àtàlọ́bì fẹ́ ẹ mọ̀ fún wọn ní topic káwọn treat ẹ̀ bóyá ní YouTube channel ni o káwọn kan wà tí ó mọ̀ mójútó social media wa tí nǹkan ló mọ̀ jáde mẹ́ àwọn contemporary issues tọ́mọ yanjú ẹ̀ IVF ni o surrogacy ni o àwọn financial kini Islamic banking and finance sukuk ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n ṣàwọn yẹn láǹfààní àwa lè ọ̀fà yẹn àwọn tọ̀hún ò lè ọ̀fà rẹ̀ àwọn bàbá wa ni wọ́n wà ń bẹ Ọlọ́run bá wa ṣe wọ́n jẹ́jẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n wà ń bẹ wọ́n fẹ́ gbàgbọ́ nínú Islam wọ́n fẹ́ sáà Islam àwọn ọ̀dọ́ mẹ́sàn wọ́n ti yẹ pé rẹ̀ ní mọ̀ dídò láti tẹ́nu títí tó sásá bẹ́ẹ̀ nìkan tí fọwọ́ pa ìdá àdìsí lójú tí tutukutu náà yọ ọ̀nà wádà wà ní alùpùpù kàfáàmù kàfí màáwì
so àwa náà dẹ̀ ti wà proactive àwa Rabita ilé àwa náà ti mọ̀ pé njẹ́ mọ̀ ṣe lára àjàlẹ́ yín wà ẹ̀ fẹ́ stop àwọn èèyàn ẹ̀ mọ̀ bá wọn ní kọjẹ́ ìkan sọ pé kí ni association àwọn terrorists ọ̀pọ̀lọpọ̀ ilé wọn kò sẹ́wọ̀n ẹ̀ mọ̀ wọ̀rí ìwọ kan ṣe fídíò kó kan táàgì orúkọ yẹn pé Rabita ilé yìí kó wá táàgì wọn pẹ̀lú terrorist wà lọ orújọ yẹn ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ni ntọ́rọ̀ yín kù sí nìyẹn tọ́ba ti bá yín sọ̀rọ̀ náà wà nábì wí ẹ wà yí padà sí personal issue ẹ mọ̀ wá pa àwọn ẹ̀rọ kọjẹ́ ẹ má wọ̀rí kirikiri ń dóde yìí ẹ̀wọ̀n náà wọ̀ta ṣẹlẹ̀ fẹ́ support àwọn bàbá yín lọ ní ẹ̀wọ̀n ni wàláhì lẹ́sìn ó ṣàìsí ẹ̀sìn wa kì í ṣàwàdà àwọn ṣe kìíní lánàá àwọn comment síbẹ̀ association of terrorists where is Gumi let's wait and see ṣẹlẹ̀ ní ìtumọ̀ ni nítorí bá ń bí ẹnu mẹ́wàá gbé síta nítorí bá bàjẹ́ ní ẹ̀sìn gbé síta nítorí bá sọ tí ò bá bẹ́sẹ̀ lọ wà gbé síta ni ẹ̀ẹ̀kan ní mo aláǹtí káàkiri káyín tẹ̀lé fẹ́ support yẹn náà support yẹn wọ́n ní ìbínú ọlọ́run yẹn nígbà lọ́hìn tẹ̀jítẹ́bì fún lọ́kọ̀ọ́sọ báwo ni sọ fún yín jù báyẹn lọ ní sọ fún yín jù báyẹn lọ ẹ̀sìn náà làwájú sí ibẹ̀ lájọ wà àdẹ̀ ní kú bẹ́ẹ̀ bí ìgbà ayé nǹkan yóò àdánwò tí ó mú wa dà fáà tó mọ bẹ̀sẹ̀ jẹ́ ọlọ́run mẹ́jọ dé bá wa so kí ni Rabita sí ẹjẹ́ àmọ́ ntẹ̀ ní fún wa o lórí àwọn social media handles ní ẹ máa gbé síbẹ̀ lọ́sí program kí lè fẹ́ ṣe seminar lóríṣiríṣi irú ìdí àfa wa bàbá wa Ọláyíwọlá Sheikh wa Ahmad Ọláyíwọlá wọn Murtada hafidhahullah wa ra'ah tí wọ́n máa ṣe àwọn ìmáàmù wọ́n tún máa ṣe seminar fún wọn wọ́n máa ṣe symposium fún wọn kí ló bá àrùn jẹ́ kí ló dín kù gbogbo àwọn nǹkan tí ò tó yẹ kéèyàn mọ̀ ẹ̀yin bàbá wa yìí ò ṣe yẹn àwọn ọ̀dọ́ tó wà bẹ́ẹ̀ wọ initiate kákan fẹ́ máa ṣe ṣòṣòṣò náà ni kákan jókòó mítìnì kádẹ̀ takò ẹ̀sìn Ọlọ́run kádẹ̀ sọ tí ò sínú ẹ̀sìn kádẹ̀ bẹ́ẹ̀ nìkan sáà ni ó tán ìpàdé bá lọ àwọn eléyìí tó wà ń bẹ yìí ẹ̀sìn la fẹ́ máa ṣe gbogbo ìpàdé tá a bá ti ń ṣe ẹ máa bá wa ju rìpọ́ọ̀tù síta àwọn tá a bá síbẹ̀ fisikálì kákan tó bá wà ń bẹ kó ní kálukú náà kọ opinion tiẹ̀ síbẹ̀ fi aṣọ báyìí àwọn mosques àwọn mosajid ká máa lọ síbẹ̀ ká lọ mọ fíṣítì àwọn ìmáàmù tó wà ń bẹ ká mọ bí àwọn èèyàn lè rìn yóò mọ̀mù ní mọ̀mù yín ṣé ti ń tẹ̀yẹ pẹ́ ká sọ fáwọn èèyàn Ramadan náà ń bọ̀ àdó daláṣẹ wa I do like it or not Sultan Sokoto yẹn náà ni Ọlọ́run ló fi síbẹ̀ kò sí tó fẹ́ ṣe sí bàbá tiẹ̀ wá tẹ̀ láwọn èèyàn gẹ́gẹ́ bí aláṣẹ àwa mùsùlùmí àwọn ajẹ́ dẹ́rẹ́dẹ́ wúrẹ́ tí ń bẹ̀ sí Ọlọ́run jẹ́ ẹ̀ tí ò ní mọ̀ ẹ̀ tí fàwọn sàbí tayín ẹ̀ kú bẹ́ẹ̀ kò lè work àwọn afẹ́ jo lórí yóò jẹ́ ní rí láti jo lórí wa so Rabita ilé yìí tá a fẹ́ nìyẹn àwọn initiatives oríṣiríṣi táwọn mùsítẹ́kùbálù tó ń bọ̀ gan àwọn jẹ́ìlù tó ń bọ̀ tí wọ́n lè mọ̀ pé alhamdulillah táwọn lu àwọn madaris káàkiri kí àwọn vocational trainings wọn tó wà lẹ̀ àwọn tó ń jáde lé kí wọ́n ṣe ní doníjàlá bí wọ́n ní di babaláwo sọ̀ láì gbogbo yóò mọ̀ wà àdàmọ́ tẹnumọ́ gbogbo gbà táwọn ìdí àwọlẹ̀ lẹ́wọ̀n kánú yà àlàmù kò sí jálàbí ní ẹ̀sìn ọlá tó sọ yìí kó padà sáfà tó sọ bẹ́ẹ̀ lẹ́nu dẹ́dẹ́wẹ́ wàláì kò sí mbẹ́ tó bá wà bẹ́ẹ̀ wọ́n jáde síta tàlà náà bí ṣe jálàbí fún rí tàlà náà bí ṣọṣẹ fún tàló tẹyẹ pẹ fún tàlẹ́ lọ gbàdúrà káàkiri ilé ẹ̀ tàlà náà bí ṣe látìmù tó gba létí tó ń gbowó kiri lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ọ̀dọ́ tẹ̀ ìgbóná rárá yìí súnà yẹn náà ni ọ́ sákùn yìí ẹbí àwọn ọ̀dọ́ ká jàtìjàtì tọ́lọ́wọ́ sọ̀pọ̀tà àwọn bàbá wọn ẹbí wọn léèrè ṣé ní tẹ́yìn wọn ṣe ń bí ìṣẹ́sìn ni kì í ṣẹ́sìn mọ́nà àṣọrí ìwọ tó nǹkan yẹn wọn náà wọn kankan lóye sẹ ẹ táàgì ẹnìkan kan náà àwọn tó wà Rabita yẹn wọn kò táàgì ẹ bandit nígbà tó lọ́pàá bá gbé wa lọ sọ́bẹ̀ ṣẹlá bàbá yẹn náà sọpọ́ ti yẹn wà láì wádìí báyìí ṣèṣe ẹ̀dẹ̀ wùrẹ́ wà bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ nínú ẹ̀wọ̀n ṣeré yẹn kò ní nǹkan kan ṣe sí èyí àwọn alájáṣẹ́ ẹ̀dẹ̀ ni ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní ìdókù táyì fẹ́ ṣe nìyẹn tí wọ́n lẹ̀ ti mọ̀ pé Gumi o bandit ni wọ́n sọ fún ìjọba ṣèbí ìjọba mọ̀ sí ti ń ṣe gọ́ọ̀mẹ̀ntì mọ̀ sí gbogbo activities ẹ̀ náà àbí ẹ̀ tí wọ́n bá rí lọ́daràn ìwọ́n sọ fún ìjọba ìwọ́n ìjà fọ́tò ẹ̀ kó wá kọ́ síbẹ̀ tó bá ti gbé wa lọ́mọ sọ́mẹ̀ ẹ bá ti rún mẹ́ẹ̀ kí wọ́n ìtọ́ ti ṣe wọn afárí ìdá àyàtìkù al-hujjatu lajaha ila al-quwwati wal-iftira tí wọ́n bá ti bí wọ́n lè rí ọ̀rí ẹ̀sìn tó bá ti rí mú wa ní tó kú dáadé kí wọ́n ṣàràjà lẹ́yìn wa ó mọ̀ wá parọ́ ó mọ̀ wá làbúdí ó mọ̀ wá parọ́ òṣì káàkiri báyìí ń ṣe bàjẹ́ nìyẹn torí pé ẹ̀sìn kọ́nù wulẹ̀ jẹ́ ilógún náà tẹ́lẹ̀ lẹ́gẹ̀sì ibú táwọn bàbá yín sílẹ̀ lẹ́fẹ̀ẹ́ kó parẹ́ àjọṣe àwọn àṣírí òfò káàkiri bá ti mí àgbàṣírí àwọn fi tún gé fọ́ ọ̀tẹ̀ yẹpẹ́ wèrè káàkiri wallahi ẹ̀sìn ọ̀rùn kan yẹn so àwọn bàbá àtàlù kò lówó ẹ̀ nígbà tó ti fẹ́ di bẹ́ẹ̀ lẹ́ni rọ́ọ̀nù oníkálukú kẹwẹ́ ọ̀fọ́n ti tọ́gbẹ́ gidi nìyẹn ó lè expect irú wa yìí àwọn àfáà mi tó jọrú wa àtàwọn aṣíwájú wa tá a bá àwọn èèyàn kí wọ́n lọ́la jù wọ́n wà jókòó sábẹ́ ẹnìkan tí ń bá ìsìn jẹ́ wallahi kò lè work so ẹ fi wọ́n lẹ̀ o ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí máa tag mo ti rí gbogbo mo ti rí kọ́mẹ́ntì wọn bí fídíò tó ṣe lánàá pé àwọn terrorist àwọn kìnnì kan ọlọ́run mú yín wà á kàn táàgì sórí association yẹn kan táàgì lásán mo jẹ́ báwọn lọ́yà wà bẹ́ẹ̀ àwọn amòye wà bẹ́ẹ̀ we won't take it easy with you tó dẹ́sí lẹ́fẹ̀ẹ́ jà lógo wà á wò ṣoṣo pé kìnnì kan kí ni wọ́n fi ṣe ẹ orúkọ jọra wọn so what orúkọ jọ àṣepọ̀ àwọn ìmáàmù gbogbo mọ́mù tó wà láyé lẹ́fẹ̀ẹ́ kó sábẹ́ ni táwọn mìíràn jáde lọ́la tó bá ti jáde lórí ọlọ́run wí ànábì wí agútùbò àwọn tó jáde jẹ́ òun kan tí bàbá ní humanity bàbá ní humanity wèé tí ń pariwo káàkiri tó ń bá àwọn ẹlẹ́bọ ṣe ẹni kójú ti tèé sè iwájú òṣèlú ẹ̀yọ̀ ṣe padà sí mọ́ ó ti wá dájẹ́ ilé kúkú ìwà ń kanra kiri dáadáa ní káfíńẹ́ ẹ̀dẹ̀ mọ́ wò ni bàbá ní humanity tó kọ́ àwọn kìnìkan Islamic preachers where are they today afáfà fòdé ìwé nàìjíríà Abu Abdillah wọn ní rúbà amalin saghirin tukabbiruhu an-niyya wa rúbà amalin kabirin tusaggiruhu an-niyya mélòó iṣẹ́ tó tóbi àníyàn bó sì bàṣẹ yẹn jẹ mélòó iṣẹ́ tó kéré àníyàn ló sì sọ di iṣẹ́ yẹn ló sì tóbi
àwọn dà association of kìnìkan ti ń pera wọn gan kìnìkan preachers association àbí kìnìkan àwọn dà tá a fa àwọn oníwádìí tìtàn kó wọn káàkiri gbà yẹn àwọn bàbá táwọn bàbá gbà fún wọn kí ni a ti ṣe ẹsọ achievement wọn lẹsìn ẹsọ association àwọn oníjàlábí association àwọn tí wọn sọ tí wọn àtàlẹ́bí sọ ẹwà ló bí yẹn lè last o lè last ìmọ̀ ti gòkè sórí ìwọ tó bá fẹ́ ṣẹ̀sìn àṣírí tí ló fẹ́ fún ẹ ìwà láì lọ dì mọ́ wọn ó náà ní kí wọ́n sọ̀sọ́ kú sọ ọ́nú ẹ̀sìn wọ́n kún fún ẹ àwọn tí ò lọ lè kí rárá AI gan ó fẹ́ dàgbà àwọn tó program AI yẹn onísọ̀nà ni wọn tó bá béèrè mọ́sálà kan lọ́wọ́ AI onísọ̀ kankan fún ẹjú pé ọlọ́run yà náà bì mí lọ ẹnu test ẹlọ confirm tí mo sọ ẹni tí ò lọ lè ké gan nísìnyìí yóò tẹ̀ sí AI tí ó gbé jáde fún what is the ruling on this and this tí wọ́n wà fún àwòrán kan wọ́n wá fọpọlọ ẹ̀ ṣeré tó gbé kò lọ lè ké ẹ̀sìn fẹ́ mọ̀ ṣe nìyẹn bàbá sọ pé ìyá sọ pé ayé ìgbà kan nìyẹn kò lè wọ́ọ̀kì mọ́ 2026 agbẹ́rì ẹ̀ jáde wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀sìn so ẹ̀yin bàbá wa yìí a ti rí àwòkọ́ṣe a dẹ̀ ti rí òye nípa àwọn tí wọ́n láwọn da ẹgbẹ́ ẹ̀sìn lẹ̀ tí wọ́n ṣẹ̀sìn so ní tó bá lè mú kí nọ́sfàtì bẹ̀rẹ̀ kíkọ̀ rí ibu yàrá nọ́sfàtì tí ò sí wàhálà tí kọ̀ rí ibu náà pín sí méjì tí ò sí wàhálà tí jàmọ́lì náà dìde tó ń kálukú bẹ́ẹ̀ ṣe tiẹ̀ tí ò sí wàhálà kí ni wàhálà tẹ́fẹ́ mú pẹ̀lú àwọn league of imam eléyìí ìjọdẹ̀ sí so àwọn CAC ló gọ̀ àwọn tó dẹ̀ wà ń bẹ̀ yà mọ̀ye ni wọn àwọn náà ti mọ̀ pé yìí kan fẹ́ mọ́ ṣe kíní kan àwọn náà ti yà tètè gbọ́n wọ́n ti outsmart yín àwọn yà fi ẹjọ́ àdẹ́ta sí ọ̀bì tó bá kàlí ìṣòro kọ́ lè jọra wọn náà kíní kan international kíní kan eléyìí náà lè ní international tiẹ̀ tí aráàfin kan bá ti yàtọ̀ ń bẹ̀ ó ti yàtọ̀ náà nìyẹn náà League of Imams and Alfas in Yorùbá land táwọn bàbá wa nìyẹn ọlọ́mọdé ó bàjẹ́ àyàtàdúrà kó bàjẹ́ o so that is it àmọ́ wò ó ṣe ìṣemọ́ àtẹ̀sí tẹ́lẹ̀ àmì lẹ́yìn nísìn League of Imams and Alfas Yorùbá land Edo and Delta ṣòro báwọn tó wà ń bẹ̀ yà wọ́n ọ̀jọ̀gbọ́n ni wallahi àwọn tí wọ́n mọ̀ tán ṣe ẹjọ́ ẹ̀yin lọ́yà tẹ̀wà ń bẹ̀ barisa alibati barakallahu fikum kò ní bàjẹ́ àmọ̀ràn rí yín dunu ni ẹ mọ̀ ṣé àwọn tó bá ti lè tag association yẹn tó ti lè tag wọn pẹ̀lú banditry bí terrorist ẹgbẹ́ ni yẹn kan kó lọ sọ́ọ́lì ẹjọ́ bí ọlọ́ tókè tó bá ti lè tún ẹ̀sìn sí wọn bẹ́ẹ̀ sì jẹ́ ìgbà wo lẹ fẹ́ mọ̀ ṣe yẹn dà ìgbà wo lẹ fẹ́ mọ̀ ṣe gbogbo yẹn dà torí kò fẹ́ support àfẹ́ kó máa fi ẹ̀wọ̀n jórí kó máa fi jórí wà débẹ̀ wà lọ sọ fún ọlọ́gbẹ̀ wọn bẹ́ẹ̀ àwọn kí ló ń wá sí bá òkè wọn banditry ọ̀la yóò lọ bí fún kàmífù ọ̀bí ẹ lọ bí ẹsẹ̀ àlùdà kàlẹ́ rẹ̀ ẹ lọ bòun léèrè gbogbo àwọn tó dáhùn banditry nígbà tó rí ẹyin kan náà padà rí bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ ṣe yẹ ẹmọ ẹ̀ṣẹ̀ sí nìyẹn gbẹ tó bá ti fẹ́ takò òdodo tó bá ti fẹ́ takò ẹ̀sìn kò sí nǹkan kan tí òun ẹ̀ṣẹ̀ lè jẹ sí náà wallahi alazim so ẹ jọ káwa proactive anybody ní issue pẹ̀lú kó hate new association lẹ́yìn ó normal ní tó bá wá fẹ́ fi sọ pé wọ́n ṣe dáadáa bóyá wọ́n declare ọjọ́ àwẹ̀ ẹlẹ́ tí wọ́n mọ̀ pé kò tako sọ́nà ìwọ ṣe wà síta bóyá nìkan ni wọ́n sọ pé yẹ̀pẹ̀ wà nú ẹ̀sìn tálàbí wà nú ẹ̀sìn astrology wà nú ẹ̀sìn gbogbo àwọn jákujàku yẹn ẹni tó bá sọ pé wà nú ẹ̀sìn inú wọn pápẹ́ yẹn ló fẹ́ fi takù wọn àwa náà tiẹ̀ lè dákẹ́ àlèbárú ẹni yẹn ṣe ẹjọ́ máa sọ tí wọ́n máa fi sọ́nà ànábì ṣeré àbọ̀n tọ́ba ilé nìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò bóyá wà ní tìǹkan o ẹnìkan wá sọ̀rọ̀ wá fi sàbí tayín lẹ́sẹ̀kẹsẹ̀ ibẹ̀ náà ló ti mọ collect lọ́dọ̀ tí wọ́n ẹ̀ ní sọ̀rọ̀ síbẹ̀ tẹ̀wé bá ti wà ń bẹ̀ ẹ̀ gbogbo yóò wà ẹ̀ wà dákẹ́ ẹ̀ tí rí mọ wọ̀nyọ́ kíde ni sọ́yọ́ wá kéré nílẹ̀ Yorùbá kalẹ̀ ń tàn ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ sẹ́yìn torí kíni ẹ sọ fún mi níbẹ̀ náà lẹ ti ń da àwọn àlùmọ̀ láàmú ẹ ti ń fọ́ ìjọ ànábì sallallahu alaihi wasallam ọba Ṣàngó ó ti forúkọ ìmọ̀mù kan ránṣẹ́ ẹ̀ rí bẹ́ẹ̀ nífìjú ọba kèfèrí tí ní o ti ẹ̀ ń tòsí pé kí Islam wọn máa dàrú abẹ́rù báwọn kèfèrí nífẹ̀ẹ́ yìí ni yàtọ̀ kan tàbí yahudu wà lọ́nà sọ̀rọ̀ ẹ̀ wọ́n di clear ẹ̀ ọba ti forúkọ kan ránṣẹ́ orúkọ ránṣẹ́ láti bò. àná àwọn èèyàn ti gbẹ́ kọjá àtẹ́yìn ẹ fẹ́ máa play mind game fáwọn èèyàn ilẹ̀ ti mọ́ ṣẹ́ni gbogbo ẹ̀yin tẹ̀ wá bí idea rọ́bìtò ilé ìtòsẹ̀ dé ọlọ́run ní jẹ́ dààmú bí ìgbà ayé kan yóò so ilé it has come to stay ẹ jọ àwọn programs ẹ bá ní fún wa àsìkò táwọn àlùmọ̀ nídìí ẹ̀lẹ́dẹ̀ lásìkò táwọn onírọ̀ ti jọba lásìkò táwọn abẹ̀sẹ̀ jẹ́ ti dú lásìkò táwọn kan ti dúró pé àwọn fẹ́ so ẹ̀sìn lógún ìdílé bàbá wọn á ṣe ìyapa yẹn dànù á tẹ̀ tí gé tipẹ́ owó ìtókùn tó ṣe ẹ̀kọ́ lọ́kàn já fitafuta ni kò sọ̀rọ̀ mọ́ ti gé ìyapa yẹn dànù wallahi ọlọ́run náà ti gé láti sánmọ̀ àwa nígbà fún ẹ̀sìn lélẹ̀ ẹ bá fẹ́ dà sí rọ́ọ̀fù we are ready as-sirā'u bayna al-haqqi wal-bāṭili mustamirrun ilā an yaritha Allāhu al-arḍa wa mā 'alayhā irọ́ ò lè fẹ́ òdodo tẹ́lẹ̀ wọ́n àjẹlé jọ wà papọ̀ ẹ̀yẹ́ máa bàjẹ́ káwọn ọmọ tún ṣe ibẹ̀ láwọn mùsùlùmí ó ti mọ̀ tí ń bẹ̀ sí jẹ́ tó dáwò ní sọ̀rọ̀ pẹ̀tà àfẹ́ rí á lè sọ̀nà ẹ̀rí kan ọ̀rọ̀ kan ẹ̀rí mẹ́fà ni tàbá ṣe mẹ́rin wá nínú àwọn al-masādiru al-muttafaqu 'alayhā al-Qur'ān al-hadīth al-ijmā' wal-qiyās á ti wá gbé yín lọ sí gígí al-mukhtalafu fīhā عمل أهل المدينة قول الصحابي شر من قبلنا الاستحسان موافقة في نوبة وصلوا المرسلة ibi tẹ́ bá fẹ́ gbà yọ tẹ́ fi wá ní jálàbí olú ẹ̀sìn ọ̀nà àwọn àríkẹ́ ibi tẹ́ fẹ́ gbà yọ tẹ́ fi gbé ká dìde ọjọ́ àwẹ̀ kalẹ̀ àwọn àríkẹ́ ibi tẹ́ fẹ́ gbà yọ tẹ́ fi gbé yípe ká mọ lọ sàárè bàbá kankan lọ́wọ́ tọrọ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ẹ̀ jáde ibi tẹ́ bá fẹ́ gbà yọ láti mọ da ìsìn ọlọ́run láàmú láti mọ fàwọn sàárè ànábì báyìí ẹ̀ fìdá máa mọ̀ pé kò sí kàmí kàlẹ́ ṣe tẹ́lẹ̀ mọ̀ káwọn ilé ìfẹ́ checkmate yín ni we are here to checkmate we are here to reform to restructure very structure gbogbo dákújákú yẹn ẹ̀sìn ọlọ́run kì í ṣẹ̀sìn bàbá ẹnìkan tí ọlọ́mọ wà kádàrà làákọ́dà ọ̀la tọ́lọ̀ bá wà láwọn kan náà ní rọ́bìtò eléyìí o àwọn náà fẹ́ ṣe kínní á gba wọn dànù á jẹ́ káwọn yọ̀mọ̀ mi eléyìí lóhùn jára wa tẹ́lẹ̀ ní tí ń sọ yàtọ̀ sí bá ń ṣe á ní tí ó bá ń di oníkálukú kitabu wa sunnah ibi tá a gbọ́dọ̀ dúró sí nìyẹn àfààní wasjud liyadayka bihablillahi mu'tasiman fa innahu ruknu in khanatka arkan
ní sọ kẹkẹ tó lọ́wọ́ ànábì wí lọ opinion tèmi rí lórí mọ́sí aláì kí lọ́wọ́ wíkìlá ànábì wí ẹ̀rí dà ẹ̀rí ni agbẹ́rì jáde ìyẹn lẹ́yìn olùsí lọ́dọ̀ tìyìn tí dẹ̀dẹ̀ wọlé bá ti sọ̀rọ̀ ti tán síbẹ̀ yẹn ní wọ́ọ̀k láti mọ̀ pé tí ilé kéwìn náà ṣe nígbà tó náà ń ṣe mítìnì àwọn àgbààgbà àwọn ìmáàmù ẹ wá káwọn ọmọ ilé kéwìn síbẹ̀ ọ̀tọ̀ yóò wọ́n rárá sí ẹ ti sọ́ di mítìnì ilé kéwìn náà tálẹ́ntàn àlífà bàbá má dùn dámẹ́ àwọn bàbá tí wọ́n tọ́ dá kalẹ̀ àwọn èèkàn ọjọ́ náà àwọn ọmọ tí wọ́n dámẹ́ ṣèbí tó wù yín lẹ́ ṣe tálẹ́ntàn tẹ́lẹ̀ ṣe kíní kan ẹ̀ ń ṣe symposium kan àwọn ọmọ ilẹ̀ kú síbẹ̀ àwọn ẹlẹ́pẹ́ protocol yìí lọ́wọ́ àwọn ẹlẹ́pẹ́ mc yìí lọ́wọ́ àwọn yòókù yẹn wọ́n wá tẹ̀pà àti gbúgbúrú ẹni kílẹ̀ fàyè náà ó ti mọ̀ pé àwọn tó ṣẹ̀dẹ̀ ìlú sùn ẹ̀rọ pọ́pù ti sọ wálẹ̀ náà tẹ́lẹ̀ ẹnu alhamdulillah ìmọ̀ wà ọ̀làjú wà ìwé wà nílẹ̀ fẹ́ gbà yọ káwà jẹ bẹ̀sẹ̀ ọ̀rọ̀ jẹ kò sọ̀rọ̀ èké lójú tì so bí ó ṣe jẹ́ nìyẹn insha Allah láti mọ̀ ṣàlàyé lórí eléyìí so ẹ̀yin bàbá wa tí ẹ wà wájú tá a bá wájú alẹ́ ìmọ̀ ṣe o ọmọ kékeré ò dẹ̀ ní ìwòdì àgbà láíláí àmọ́ ẹ̀jọ́ kí n tẹ̀ ẹ̀rọ wa lọ kí náà àdúrà yín náà ló gbà ẹ̀yin náà lè ti jó wa pé tó bá ti yà lẹ́yìn ọlọ́run wí ànábì wí pé ìwọ lọ́rọ̀ tó bá tẹ̀lé àwọn òde fẹ́ ọ́ ṣèdí wákàtí ẹ fi tọ́ wa dàgbà yẹn bàbá pé ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn ẹ̀ irọ́ ọlọ́run bó ṣe rí nìyẹn kò sí tí wọ́n ti ṣe fún bàbá ọ̀dà fún ìrùntọ́ àwọn dà ẹ má jà tọ́ra wa náà wallahi wọ́n ti torí pé al-hadaful mansud min ta'sis tilka ar-rabita àmọ́ ẹ̀fẹ́ lọ́dún tí wọ́n dá ọ̀bìtọ̀ yẹn lẹ̀ tí gẹ́gẹ́ ni mission tó fẹ́ accomplish àwọn bàbá yẹn gbìyànjú kò sí yẹn bẹ̀ mọ́lẹ́ ni sheikh mudassir abdulsalam rahimahullah rahmatan wasi'a bàbá wa ìmáàmù lọ́n ẹja béèrè orípa tí wọ́n dà ń bẹ̀ ọmọ wọn dà ń bẹ̀ bàbá máa dùn ọmọ tí wọ́n dà ń bẹ̀ àwọn bàbá yẹn àwọn bàbá ní bàtà tí wọ́n jọ sùn gbìyànjú yẹn àwọn dà ṣùgbọ́n yẹ kí àwọn ṣètò àwọn ìlú náà láwọn yẹn bẹ̀ ṣùgbọ́n tó kan gbówá ní ọ̀rọ̀ ìsinmi náà àbí bẹ́ẹ̀ kọ́ ókè ẹja gbà pé ókè nùsẹ́lìm jáde àlá pé ókè ilẹ̀ Yorùbá ìṣe Ìlọrin ìṣe ilẹ̀ Yorùbá àbí àwọn àfa àgbààgbà ilẹ̀ Yorùbá dà àmọ́ àwọn tí wọ́n jọ jọra wọn ọkùnrin yẹn gbọ́n ó dẹ̀ mọ bó ṣe ń pè géèmù yẹn ó ṣàfihàn kọfà òdo àtẹ̀sí yẹn ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀gá by fire by force it's not done that way alhaji na yuslihu an-nasu fawda la sarata lahum wala sarata idha juhaluhum sadu ó ṣe rí nìyẹn ó fẹ́ jọ̀gá wa ní mímọ̀ wà láwọn qualities wà láwọn attribute oníjágídí oníjẹ́fẹ̀ẹ́nu oníjàṣà oníjòdò alhaji ìyẹn ni wọ́n fi ń ṣayé náà ó dẹ̀ ti sọ́ọ́ di ti bàbẹ́ àwọn ọmọ àwọn ìmọ̀mù yẹn lọ́dà ìmọ̀mù ògbómọ̀ṣọ́dà ìmọ̀mù ọ̀yọ́dà àwọn méjì yóò ṣe é hàdà lọ àtúwàsá àwọn ọmọ mi mélòó ló bá yín lọ pẹ̀lú ìlú ibùdó ìdí káàkiri mélòó ló gbé yín lọ àwọn tó bá yín lọ pọ̀ so ìyẹn làwọn náà fi sọ fún yín pé ẹ̀bọ̀n tẹ̀ ṣe o ẹ̀jẹ̀ dúró kúrò ló máa sọ ọ́ dìkì sórí wa mùsùlùmí àti sọ fún ẹ pé kò tẹ̀lé anybody báyìí àmọ́ tẹ̀lé òdodo tẹ̀lé ọlọ́wọ́ ànábì wí ká lè bá àjọ tó yẹ ká lè jọ kan là wá ń ṣe ńlá ká lè jọ kan là wá ń ṣe àwọn oníjà tẹ́lẹ̀ rí ká lè jọ kan là wá ń ṣe ká lè jọ kan náà ni ṣe àtẹ̀yìn bàbá àtẹ̀yìn tẹ́ ẹ dúró fáwọn bàbá yẹn tẹ́ ẹ bá ilé mú apàdà síbi ọlọ́wọ́ ànábì wí lẹ́sẹ̀kẹsẹ̀ látọ̀ fún ẹbí tó ilé pé ẹ kò ní ìdíkẹ́ wulẹ̀ káńsọ̀ ní CAC àfilẹ̀ ẹja darapọ̀ mọ́ wọn ó dẹ̀ dá mi lójú pàwọn afáwà tó wà mẹ́ bí ó ṣe ṣe náà ni wallahi bí wọ́n ṣe ṣe nìyẹn fídíò wà bẹ́ẹ̀ ni àwọn òṣèlú ṣẹ̀fà sọ pé bàbá wọn sàlẹ̀ ọ̀ṣun ẹ wọ́n fẹ́ dàtọ̀ ọ̀rú ẹ fẹ́ da ogun ẹ̀rú kò lè wọ́ọ̀t ṣé ní tẹ́tẹ́ yìí bá ti sọ pé òkè àti ìjọba yìí a fẹ́ ṣe bí ṣe kàdámọ̀ ṣe gbé kalẹ̀ ẹ jẹ́ àmọ́ tí wọ́n kọ kalẹ̀ ìjọ náà pé ìwé tá a fi mọ ní tá a fẹ́ mọ ṣe ń yíre o ẹ jẹ́ àmọ́ mission wọn kí ni fíṣà àwọn bàbá yẹn ṣe é ṣì wà lórí ẹ̀ tẹ́ ẹ bá ṣì wà lórí àwọn àgbèsè ní mizanu ṣẹ̀ríà tó bá lọ pẹ̀lú ṣẹ̀ríà á sọ fáwọn afáwọn pé bàbá wa mufti ilẹ̀ Yorùbá èyí tó dúró tọ́lọ́wọ́ àmọ́ bíbí ni wọ́n á sọ mufti àṣàyẹ̀ o á sọ mufti ilé kéwù kankan o aláàjì mufti ilẹ̀ Yorùbá ẹ̀yin àfáwà ẹ dákun níta fẹ́ náà ni pé kẹsàn-án ọmọ bàjẹ́ níta fẹ́ náà ni pé kẹ́nìkan mọ̀ ọmọ sọ̀rọ̀ ẹ̀tọ́ tọ́lítì lórí odò kẹ́nìkan mọ̀ ọmọ fàwọn sàbí tayín kẹ́nìkan mọ̀ ọmọdún àwẹ̀ lẹ̀ òfò àti ìbínú ọlọ́wà àti òdó ní jẹ́ bẹ́ẹ̀ so nígbà tó lẹ̀ tí ní kò sí ẹmọ́ nísìn ẹ̀dàkùn ẹ̀dá palẹ̀ mọ́ bá jù wa ẹ̀dá àkókò ṣọlọ́ lọ́wọ́ a fi ṣe pé kí ni o wàlúfọ́dù lílì mùtàkọ́ dìní ولو قبل مبكاها بكيت صبابة بسعدة شفيت النفس قبل تندمي ولكنها بكت قبلي وهيد للبكاء بكاها فقلت الفضل للمتقدم والله يقول لي ما هو شيء هذا بابا لي مقام فا Alifa baba bókè àrẹ́dà Alifa baba Mudassir Muhammad Abdulsalam àrẹ́dà Alifa baba Mahadida mẹ́tẹ̀ẹ̀ta yẹn kámọ́tì ìwà mi ìmọ̀lá wọn yẹn wà ókè wọ́n ṣe nǹkan àwọn fẹ́ẹ́ jẹ́ káwọn lè kí n participate àbí àwọn lè kí n kọ́ ló wà bẹ́ẹ̀ ilé kí n kọ́ ló wà bẹ́ẹ̀ kẹ́yìn fún amadu gbogbo ẹ̀ lórí àwọn amúdọ̀ ju kò sọ̀rọ̀ wọ́n ti ní bá wá ń bí ẹ̀yà lórí fídíò bóyá òun wò bá àbúfẹ́ wò létà ó lè inbox ni adọ̀ ní ìwà kò wá náà kó ṣàwà lórí ẹ̀ ṣó ti so kọ́nà kó ṣàánú wa Sheikh Abdul Fattah ìjọ tẹ́ bá ní pdf tí ra yẹn fún sọ̀rọ̀ sáà ìlú tàbí ṣọwọ́ sí mi ẹ̀dá àgbẹ̀bí ṣọwọ́ sí mi WhatsApp wọ́n ṣe ìbẹ̀rẹ̀ pẹ̀lú yín ni o ẹ̀yìn ọ̀dọ́ kan bá sì tún lẹ́fẹ́ máa lo ìwòrí ní 2026 àwọn òròrí tó takò ẹ̀sìn àní gbà tó bó ṣe rí nìyẹn kọ́nà kó jọ kó bá akẹ́wọ̀n bàbá àtàná àwọn tó wà láyé nínú ọlọ́run bá wa ṣọ́ wọn. wọ́n bá bá àtà náà kọ́ lọ́run kẹwọn àwọn tí ní kọ́ lọ́run sọ wọn ọlọ́run bá wa ṣọ́ wọn ọmọ anímọ́tò làwọn bí ó tó fún wọn fàárì ọ̀fọ̀ àgbà omi tútù tí máa jó yẹn wáyé àfa tí kì í gbà kí wọ́n fọwọ́ padà ẹ̀sìn lójú ṣèbí fídíò yẹn wà mẹ́rin òwò náà àfa tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n mọ̀ mí ká àfa àtẹ́kẹ́ ògbọ́dọ̀ sọ pé n tó sọ̀rọ̀ lẹ̀
bídí àti sọ́nà ló fẹ́ dàpọ̀ àfọ́sàlẹ̀ ọ̀sọ́ yanjú ẹ̀ ó sì yanjú ẹ̀ lóòótọ́ àwọn akin yẹn ọgbọ́ wàlẹ́ fún ilẹ̀ kọ́hìn muhammadi àfa àwa dáadáa ọlọ́mọba wa kẹwọn ṣé wọn adam àfa ńlá agbógunmọ́tì àkìtàkà kọlọ́rọ̀ gbọ́ àfa àwa làwọn ọlọ́mọba wa kẹwọn bàbá wa ṣùkà náà bàbá jẹ́jẹ́ àfáàrí òní ọlọ́run ọlọ́mọba wa kẹwọn bàbá wa lágbàjì bàbá lámúnigun gbogbo àwọn bàbá yìí ó gbìyànjú fẹ́sìn kí làwọn ṣe lẹ́yìn ṣèbá ti rí sòmùrà táwọn ilé àwọn sòmùrà tí wọ́n ń jó bí ẹni tálùjọ ló wọ̀ lára àti ẹni tó wé láwà ní sórí tí ṣe pátá ńlá kìnnìkan tí ń pè orin pàṣọ ọgbìn táwọn yẹn dá lẹ́nu ẹ̀wá ní ká dákẹ́ àwọn yẹn ni wọ́n wà mọ́ ẹ̀yìn bàbá yẹn wọ́n wá fi pa òun lẹ́nu náà ẹ̀wá ṣojú ẹ̀kẹ́ ṣe mọ́ ṣíṣe ádámù wọn dákẹ́ lórí ìbàjẹ́ ṣíṣe ádámù wọn dákẹ́ lórí ẹbọ táwọn yẹn bá ń ṣẹbọ ẹmú wà ṣíṣe ádámù jáde ibi tó ti ń polówó ọṣẹ polówó ẹbú ṣùgbọ́n làwọn ọ̀dọ́ ń polówó lẹ́nu àwọn asáfábẹ́ ẹ̀yìn bàbá wọ́n yìn ẹ̀yìn bàbá àmọ́ wọ́n bẹ̀sì jẹ́ ẹ̀ẹ́dẹ́bí ìjọba sọ́sì ìdábẹ́ o ọlọ́run ní dáwà láàmú jazakumullahu khairan ìmọ̀mù èkó náà tún ti ń mẹ́ ṣe fún Abdul Fattah ẹ̀yìn ọmọ ìpìlẹ̀ nìyẹn sáwọn tí ní yóò kílẹ̀ náà ìmọ̀mù èkó dà ìmọ̀mù Ọ̀yọ́ dà ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ dà àtàwọn ọmọ mi bẹ̀rẹ̀ ẹ wá lọ wá wọn kan tí ẹ ti kó sí lórí táwọn yẹn náà máa pariwo bàbá kan káàkiri bàbá o kò sí bàbá kankan bí kan táwọn sábẹ́ ni bàbá wa bó fẹ́ bó kọ àwọn lọ́gá wa àwọn làfà wa àfà wa ni a sì mọ̀ pọ́n wa lẹ́nu wa hum khayru khalqillahi ba'da anbiya'ihi lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn sábẹ́ lójúkù bàbá lẹ́nu kò lè fi wọ́n ta yín kó tún níyì mọ́ ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn rọ́bítọ̀ kaná kò ní bàjẹ́ ọlọ́run bàṣẹ olóyè ṣe rọrùn àtàkùn yín o ẹ̀sìn yẹn parẹ́ ẹ mọ̀ ṣe ti ń lọ tákùn ibi tẹ́ fẹ́ dún sí nìyẹn ẹ mọ̀ ṣe lọ tákùn fẹ́ dún lórí pé jálà àdúgbò àánú ẹ̀sìn tọ́gà yín tó ti declare ẹni tó gbàgbẹ́nu sọ tó ti sí ìṣòwò everybody sọ wọ́n ní pẹ́pẹ́ sẹ́wọ́n fún 20 million ó wá fún rọ́bítọ̀ and so what wàláhì mo mọ̀ pé táwọn bàbá yẹn bá wà ń bẹ́ẹ̀ báwọn àtúntò àwọn bá wà mẹ́wọ̀n nígbà rọ́bìtì yẹn torí ẹ̀lẹ́bí sáájà ìwọ̀n sísàlẹ̀ ẹ̀kísàlẹ̀ náà gbogbo àwọn bàbá yẹn kí dẹ̀dẹ̀ wúlò lè bá jọba torí òun náà mọ̀ pé àìsírí olóngìní ni òjò pa bàtà yóò pa jọ̀wọ̀jọ̀wọ̀ tiẹ̀ àìsírí olóngìní ni ẹ mọ̀jà tọ́ra wa tẹ̀lé fún àwọn adìkílẹ̀ ṣe nìkan kò lè work ṣe àṣìlù tá à ń lò lọ yìí àṣìlù tààtọ̀ wùrí ilẹ̀ ìlmi ìmọ̀ ti gòkè ọkàn ní mo máa lo jìbìtì kí ó kan tó bá bá sìgìrì ẹwà ara kan ẹjẹ nìkan ṣé n ti jáde láti bẹ̀rẹ̀ nìyẹn náà hàdà jahal jahalun wadihun wudu ash-shams fi rabi'ati an-nahar ojú nìyẹn gẹ́gẹ́ kan àṣùbà ìgbà tó bá jí náà làṣùbà ẹ̀ ẹni tí sì ń darí rọ́bítọ̀ yìí nítorí kálá àníṣe àṣemọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh insha Allah Sheikh Abdul Fattah ẹ tún mọ̀ bá wa yanjú àwọn kìíní ká mọ̀ yanjú ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n da ìtàn rú o sókè ọlọ́run kó bá wa ṣọ́ àwọn bàbá wa ó dẹ̀ ṣàánú gbogbo wa náà insha Allah àmọ̀ fẹ́lẹ́ ìṣe lọ jazakumullahu kulla khair wa ahsanallahu ilaykum wa وأحسن الله إليكم وبارك الله فيكم هذه الصف يوم رابط إليه تدي هي عرفينه هذه ناقة الله فلا تمسوها بسوء تقوى فيها تقوى السوليزم توفي بلدو السوليزم كيسلا شيء إسلام نتاكو نيكو إسلام نتاكو you must face around the politics it has come to stay and you can do nothing السلام عليكم